a wí fún wọn tó o ṣùgbọ́n wọn ò gbà o, ọ̀rọ̀ náà tó dàrú o ṣùgbọ́n wọn ò gbà o, a sọ fún wọn tó o ṣùgbọ́n wọn ò gbà o, ọ̀rọ̀ náà tó dójú ẹ̀ báyìí o àmọ́ wọn ò gbà o, wọ́n kọ̀ wọn ò fẹ́, wọ́n láwọn ò gbà. ó láwa tá à ń sọ pẹ́nu wa rùn, wọ́n lẹ́nu àwọn àgbàlagbà àtọmọdé gbogbo wa lẹ́nu wa rùn, àṣírí wọn bá tú báyìí. ṣé ẹ mọ̀ pé gbogbo ẹni tó ń ṣe rere lónìí máa ṣe àṣegbé kan ò sí, àṣepamọ́ ló wà. ìwọ tó sì mọ̀ pé tó ọ̀nà ìkà náà nìwọ náà yàn láàyò, múra sí i dáadáa, tètè máa tẹpa mọ́ tẹpẹlẹ mọ́. àṣírí tiẹ̀ náà kò tú bẹ́ẹ̀ ni kò sì bò jìnnà. ló ti yé ẹ̀yin, àṣírí wọn ti tú. àṣé wọn ní wọn kì í ṣọmọ Yorùbá. wọ́n ní wọ́n ń ṣiṣẹ́ fún Mẹ̀yàtì Allah ni. àwọn wo ni ẹ máa gbọ́ báyìí láìpẹ́. gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ bá mi wo àwọn fídíò wọ̀nyí. ẹ gbọ́ voice note yìí, torí pé Yorùbá ní aráalé ẹni ní í ṣe ni adìrẹ láṣẹ ní. bẹ́ẹ̀ ni ẹni bá sì mójú ògún ní pàbínírè, tí ọba sì lọ́wọ́ kan nílé nú, èèyàn kankan ìran èèyàn kan ò lè dá sàárè àfọ́júmọ́. bó ṣe jẹ́nu gbogbo ẹ̀ àkàrà ti wá tú epo gbẹ pátápátá báyìí ó ti fọ́n ká ìyẹn ga. ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ, kẹ́ ẹ gbọ́ nípa ta ni. ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ta ni wọ́n sọ nípa ẹ̀ fúnra ara wọn, ni wọ́n fẹ̀nu ara wọn dárúkọ ẹ̀. tẹ́fù mọ̀ pé ta wá lọ́mọ ọkọ àtọmọ àlè nínú àwọn olóyè Sunday Igboho àtàwọn tá à ń wò yìí. ọ̀yá ẹ̀ ń ṣòmẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá, ẹ bá ń gbóhùn, ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé. ó kí gbogbo ọmọ Yorùbá ní tìlú tòkó, ó dẹ̀ kí ọmọ Yorùbá tàtà, àwọn tó fi tọkàntọkàn jẹ́ ọmọ Yorùbá, mú kí wọn nígbèjìgbèjọ. ṣe rí ojú ti là, everybody wá ti gbọ́n. ṣe rí tó máa sọ pé Yorùbá ọ̀dàlẹ̀, Yorùbá ọ̀dàlẹ̀, àwọn ọ̀kan rán sásá bẹ́ àwọn Yorùbá tó fi sọ wọ́n dọ̀dàlẹ̀. ẹ wo máa ẹlẹ́gẹ̀ẹ́gbé ń tọ́ yẹn tó bọ́ sórí láìsù tó bẹ̀rẹ̀ sí ní ṣépè fún lórí Sunday Igboho yẹn. ẹ jọ ẹ wo máa yẹn dáadáa, ṣojú ẹni tí ó lè ṣọ́ inú ilé títí gbọ̀ngàn fún ààrẹ. ó dẹ̀ máa káwọn kan jọ nínú àwọn kọ̀mándàntì OPC ló máa jẹ́ o. ẹ wá wo gbogbo àwọn bàbá ẹlẹ́kẹ̀ẹ́ gbétọ́gbétọ́ tí wọ́n kóra wọn jọ tó láwọn kọ̀mándàntì, ǹjẹ́ wọ́n lè ṣọ́ àdúgbò wọn, just street wọn, ilé méjì síra wọn, ṣọ́ lè ṣọ́? àní nǹkan tó ń ṣẹlẹ̀, kíní yìí ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ àfúrá. Gani Adams yẹn nígbà tí ó ti ń ṣe káfíńtà lólúṣọ̀gá, because ọmọ Mùṣín ni mí, nígbà tó ti ṣe káfíńtà lólúṣọ̀gá nígbà yẹn, kò fẹ́ràn ọmọ Yorùbá láti yí báyìí síbẹ̀ yẹn, kò nífẹ̀ẹ́ ọmọ Yorùbá kankan, àgàgàgbà tí ó jẹ́ wá jẹ́ OPC. ṣó ti yẹ yín sìn? so kò kí ń ṣe Yorùbá. gbogbo àwọn tó ń kó tira, tó ń brainwash wọn, tó ń fi òkè ẹ jẹ́ ká kọ́kọ́ wò. nígbà kan ó jáde, ó ní olóyè Sunday Igboho fàyàwọ́ ni, ṣebí àmọ̀ pé olóyè Sunday Igboho ṣiṣẹ́ ló fi lówó lọ́wọ́. ẹ sọ pé iṣẹ́ wo ni Gani Adams ti ṣe tó fi ń lo gbogbo mọ́tò tó ń lò yẹn, tó fi kọ́lé, tó fi ṣe bá, tó fi ṣàwọ̀? ṣé kí a má tanra wa jẹ? ẹni tó bá létí kó gbọ́, ẹni tó bá nínú kó ronú, ẹni tó bá lójú kó fi làájú, kó fi rọrùn, kó fi mọ̀ràn wò. Gani Adams ń ṣe birthday ní yí ẹ̀ kan. ṣé mọ̀ pé olórí àwọn Mẹ̀yàtì Allah wá láti ilẹ̀ Haúsá sí birthday Gani Adams? kẹ́lì mọ̀ pé wọ́n jọ wà papọ̀ ni. ó ń try láti distract àwọn èèyàn. oníkan fún ẹ láṣẹ, Aláàfin fún ẹ láṣẹ, o tún ní kí ìjọba fún ẹ láṣẹ. ẹjọ́ ṣèjọba tó ń darí gbogbo orílẹ̀-èdè ó máa sọ pé ó yá lọ bá àwọn ẹ̀yà kan jà? òun ló jẹ́ kí àwọn Yorùbá kan kọjú ìdádìra wọn. òun náà dẹ̀ pé ìwà ẹ ló tún ti ń wù ú sìn. òun ló jẹ́ kí Yorùbá àti Yorùbá kan bẹ̀rẹ̀ sí ní para wọn, name of OPC, àwọn Fáṣẹ̀hùn àti Gani Adams. whereas ọmọ ló jẹ́ lẹ́yìn Fáṣẹ̀hùn tó bẹ̀rẹ̀ sí ní gbógun tì wọ́n. ẹ jọ ṣé wà ọmọ Yorùbá gidi kankan? ẹ jẹ́ ká wo lùkù Gani Adams, ǹjẹ́ ìwọ ọmọlúàbí kan wà lára ẹ̀?
ò kéré nígbà tí wọ́n ń jàjà ìdí àràbà síra wọn bẹ́ẹ̀ àmọ́ bá ṣe ń dúró tá à ń sáré káàkiri torí sáìdì wàsáàbì yẹn lèmi ń gbé lólùṣọ̀gá mẹ́rin. so Gani Adams ń kọjú ara wa síra wa by style ni èyí tó bá ti jẹ́ ọmọ Yorùbá gidi tó wà nínú OPC Gani Adams kó ya lọ join àwọn OPC míì. Gani Adams ò lè ever fẹ́ kílẹ̀ Yorùbá tòrò torí àìtòrò bẹ̀ ibẹ̀ lòun ti ń jẹ toró ń gbowó lọ́wọ́ àwọn Fúlàní yẹn. ẹ lọ wádìí ẹ̀ dáadáa ń gbowó lọ́wọ́ wọn. Gani Adams ò níṣẹ́ kọ̀ọ̀kan tó ń ṣe. ó dẹ̀ mọ̀ pé tí a bá ti rílẹ̀ Yorùbá fọ̀mọ́ ebi máa pa òun. àwọn kọ̀ọ̀kan tó fún ní 1 naira 2 naira àwọn yẹn ni wọ́n ń jáde àwọn ẹlẹ́kẹ̀ẹ́ gbétọ́gbétọ́ ẹ̀yìn má jẹ́ ewúro má tó sẹ́ẹ̀tì kámẹ́rà yẹn. àwọn ọmọ ẹ̀ náà máa rí i pé bàbá àwọn ló ń sinú yìí gbogbo wọn ń kọ ìtàn burúkú sílẹ̀. máa kọ́ náà wà nìbàdàn tó kó lẹ́kẹ̀ẹ́ sí yẹn náà lọ́rùn ẹ̀yìn májìn yẹn náà ṣẹ̀kẹ̀ gbé tọ́ báyìí ó ti lo kírímù. ẹ̀yìn májìn ẹ wò gbìyànjú tí arákùnrin yẹn ṣe nígbà tí kò sólóyè Ìgbòho lára ń dì ǹjẹ́ rí kí wọ́n máa sọ̀rọ̀ anything. olóyè Ìgbòho tún dé ó tún bẹ̀rẹ̀ the same thing kẹ́lì mọ̀ pé abínibí yàtọ̀ sí ability inú ẹ̀jẹ̀ ló wà bó dẹ̀ ṣe wà nínú ẹ̀jẹ̀ àwọn ọmọ Yorùbá gidi nìyẹn. a kì í gba nonsense a dẹ̀ kí n fẹ́ kí wọ́n kọ́ ìran wa jẹ. ẹ wá wò ó bẹ̀rẹ̀ sí ní àtàkì àwọn ìgbà yìí làwọn idiot yẹn máa kóra wọn jáde. gbogbo àwọn tó ń sẹ́ẹ̀tì kámẹ́rà sójú ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ṣe rí nǹkan tí OPC dánwò nínú Lagos State tẹ́ ń wò yẹn. àwọn OPC jẹ́ pé wọ́n máa gbàyàwó níyàwó wọ́n tún lè lọ pọkọ. wọ́n máa dóyàwó níyàwó wọ́n á tún máa nọkọ ẹ̀. wọn ò ní rẹ́kọ̀dù gidi. OPC tó dẹ̀ worst jù ní gbogbo Lagos State yẹn OPC Gani Adams ló worst jù tó náà náà ń jalè. inú wọn làwọn kọ̀ọ̀kan tó sá sí abẹ́ agbèrò ti jáde. OPC Gani Adams ni wọ́n ìwà burúkú ló kọ́ wọn. tábánikà máa dárúkọ àwọn míì wà táwọn èèyàn kan gbé ẹ wọ́n wà padà bẹ̀rẹ̀ sí ní sá fún wọn. bọ̀ṣẹ́ rí Gani Adams ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ kò kí ń ṣe Yorùbá original o. olóhùn àrígidi àwọn tọ́jọ́ ṣẹgbẹ́ sọ pé àwọn dá àrígidi kò mọ́lé ẹ̀. kò ń ṣe Yorùbá gidi ní Gani Adams o. so tí àwọn kan bá lọ gbọ́kànlé ó kàn máa ń imagine báwọn ọba yẹn ṣe wá ń wẹ́kọ̀mù ẹni. ó wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di bàbàrà ẹjọ́ tó bá pé ọmọ Yorùbá gidi ni ẹ̀ẹ́rì bó lè sọ ní Ìgbòho ṣe máa ń káwọn ọba regarding of bí olóyè Sunday Igboho bó ṣe tó bó ṣe kàǹkà tó ìjẹ́ Gani Adams ẹ̀rí ibi tó ti ọmọ ọdún mélòó ni ọdún kan ló máa gbà lọ́wọ́ olóyè Sunday Igboho. ẹ wá wò ṣe rí ọmọ Yorùbá gidi tó bá jẹ́ ọmọ Yorùbá gidi ṣé àánújú ni ṣé àríran ni àbí àárunú ni àbá nílàkàyè ni ṣé àmọ́ bóyá ń fojú fà nǹkan mọ́ra tí wọ́n máa fi wò pé eléyìí òótọ́ ló ń ṣe eléyìí irọ́ ló ń ṣe. ó ní President Tinubu láìkè òun báwọn ṣe fẹ́ láìkè betrayal ni wọ́n fẹ́ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò yíkì náà ló fi jẹ́ àdéhùn òde ó jẹ́ náà àdéhùn kọ̀ọ̀kan kágbádá káàkiri. òun ló gbógun ti Fáṣẹ̀hùn bàbá yẹn títí ó kàn gbogbo àwọn ọmọ ẹ̀ ló kẹ̀yìn síra wọn. àwọn OPC gidi wọ́n wà láì tó dẹ̀ jẹ́ pé tọkàntọkàn ni ṣẹ́rí Gani Adams má jẹ tàn yín jẹ wọ́n mọ wáyé gan ṣe mí tí pẹ̀lú àwọn mìíràn ti àlà ó ń gba owó gidi lọ́wọ́ àwọn pípọ̀ yẹn àwọn náà finance ẹ̀ ẹ jẹ́ kí everybody kí wọ́n wà vigilant kọ́ lọ rí di dáadáa ẹ̀ rí pé àwọn mìíràn ti àlà náà finance Gani Adams. so ó mọ̀ fẹ́ máa da structure yẹn rú ni olóyè Ìgbòho kó máa ṣe nǹkan tó ń ṣe lọ ariwo ọjà lásán làwọn yẹn ajá ni wọ́n ẹ jẹ́ kó máa gbó but Yorùbá gidi gbogbo ẹ̀yin ọba Yorùbá ẹ lọ wo Gani Adams dáadáa gbogbo ẹ tẹ́ ń wẹ́kọ̀ mẹ́ ẹ lọ rí ìdí ẹ̀ dáadáa ìjọ ń bá yín sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ààbò ṣé ní gbogbo ilé tó máa gbé kámẹ́rà tó máa lọ síwájú ọba Ọọ̀ni of Ifẹ̀ tó máa lọ sọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ irọ́ ló ń pa o ó ń rí dìmáàdì wọn ni o ó ń jábọ̀ fáwọn tó ń jábọ̀ fún. ọmọ Yorùbá gidi ẹ̀stájì gbogbo ọmọ Yorùbá gidi tó bá wà lẹ́yìn Gani Adams tọ́jọ́ ń ṣe OPC irọ́ yẹn ọmọ àlè ni wọ́n Gani Adams ò kí ń ṣe Yorùbá. ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin ìran mi ẹ̀yin ọmọ Yorùbá àtàtà mo rò pé fídíò tẹ́ ń wò yìí tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí ọ̀rọ̀ bàbá yìí wọ́n ní àwọn àgbà ní téèyàn bá mọ̀ràn èèyàn àbí tá a bá ní gíní gbílíọ̀gbà èèyàn ò gbọ́dọ̀ sọ pé wọn ò mọrú èso tó ń sọ ẹni tó sì mọ̀yàn délédélé òun náà ni ó sọ̀tọ̀ èèyàn ẹ wo bàbá tó sọ̀rọ̀ yìí
ẹ rí i pé wọ́n mọ̀ tán bàbá wa, ọ̀rẹ́ wa, èèyàn wa, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀mi náà ṣe máa ń sọ pé ìgbà kan rí lọ́dún tó ti pẹ́ sẹ́yìn, mo ń sọ̀rọ̀ bí ọdún 2000, bẹ́ẹ̀ ni 99-2000, mo ṣiṣẹ́ pẹ̀lú wọn rí lábẹ́ àsíá Oòduà People's Congress OPC. Gbogbo ọ̀rọ̀ tí bàbá yìí sọ kò sí rọ́ńbẹ̀. Bàbá Gani Adams ló kọ́kọ́ fà á tíjà fi wáyé láàrin OPC tó fi di pé OPC kọ́kọ́ pín sí méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Ọ̀kan báyìí náà la wà tẹ́lẹ̀ lábẹ́ ìṣàkóso olóògbé Dr. Frederick Fáọ̀sẹ́hùn. Àwọn ni fáńdà OPC tí wọ́n dà á lẹ̀ lọ́dún náà lọ́hùn. OPC sì wá dorúkọ ó padà ó lókìkí, ó dariwo níjọ́ tí olóyè MKO Abíọ́lá tí wọ́n kú, ló wá di pa kó jáde bí ọmọ tuntun. Ẹ má gbàgbé pé mo ti sọ rí wípé Ìbà Gani Adams náà ní ipa tó kó nínú láti gba ọmọ Yorùbá lẹ̀ lọ́wọ́ àwọn málà nílùú Mùṣìn, Agége, Alábà. Ló fi jẹ́ pé tẹ́ ẹ bá dé gbogbo ibi tá à ń sọ yìí lónìí, ojú kan náà ni wọ́n wà, wọn ò spread káàkiri mọ́. But ẹnìkan kì í yan aláṣekùn, aláṣeparí náà máa ń yìn. Àṣé nígbà yẹn tí wọn ò tí ì darapọ̀, tí owó ò tí ì dé, gẹ́gẹ́ bí orin ọ̀rẹ́ wa Wàsíù Àlàbí Pàsúmà, ó ní ọmọ lágo mọ́lẹ̀ owó ni ò tí ì dé, bó bá dé kọ́ ọmọ kò ní lágo mọ́lẹ̀ mọ́ o. Nígbà tí bàbá yìí tó bẹ̀rẹ̀ sí ní jà sọ́tún ṣàṣòsì àti òṣòwò ni, ní kété tí wọ́n lọ sí ọgbà ẹ̀wọ̀n tí wọ́n dé, tí òkìkí kàn, táwọn ọmọ Yorùbá ń sọ pé káre ọkùnrin akọni òòṣà, òun rèé, òun rèé, òun rèé, tí wọ́n di kíní, iná ẹ̀ ló fi dà báyìí. Gbogbo àwọn tí wọ́n ń jáde yìí, tí wọ́n ń sọ̀rọ̀, tí wọ́n ń bu olóyè Sunday Adéyẹmọ bí bàbá yìí ṣe sọ, èwo nínú wọn, ẹ wo bí wọ́n ṣe sọ pé ẹlẹ́nu jẹ̀bẹ̀tẹ̀. Ìkan náà wà tóun náà ń kọrin tó ní èwo nínú wọn ló lè dá agboolé ṣọ́ àbí ọ̀dẹ̀ wọn. Nígbà táwa ń ṣe OPC, àwa mọye street táwa ṣọ́ lẹ́kọ̀ọ́ nígbà yẹn lọ́hùn, tọ́lọ́hun ò sì jẹ́ kára àkọsílẹ̀ ẹ̀bú. Lónìí wọ́n lè sọ bá a bá dé sí àwọn street yẹn, á sọ pé ẹgbẹ́jà yìí, bó tiẹ̀ jẹ́ pé àwọn àgbààgbà tó sì kù níbẹ̀ tó mọ̀ wá, àwọn ọmọ wọn tó mọ̀ wá, wọ́n sì wà. Kò sákọọ́lẹ̀ ẹ̀bú. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọdé yìí alákọọ́lẹ̀ ẹ̀bú ni wọ́n. Alákọsílẹ̀ ẹ̀bú tí ò síbòmíì tá a fẹ́ kọ́ sí ju pé ká kọ́ pé àkọsílẹ̀ ẹ̀bú. Ẹwà ń bẹ, ẹwà ń bí yìí, lóòótọ́ òun lẹ̀ ń ṣe ìrúbọ, lẹ̀ ń ṣe gbá, lẹ̀ ń pè àwọn alálẹ̀. Ǹjẹ́ direct àwọn alálẹ̀ sórí ètò ààbò ilẹ̀ Nàìjíríà, ilẹ̀ Yorùbá especially, torí wọ́n ní tí àásù bá pé tara ẹni là á já. Ìyẹn ni pé tí àjọ bá pé fún àǹfààní àwọn ọmọ òde òní tí ọmọ tó mọ̀ àásù, àjọ náà pè láàásù. Tara ẹni là á kọ́kọ́ dá ká tó béèrè tẹlòmíì. Ẹ̀yin tẹ́ ẹ ti sọ̀rọ̀ nípa tòní yìí ná fún àwọn alálẹ̀, nǹkan tó à ń kojú rèé. Wọ́n báwo la ṣe sọ̀rọ̀ fálálẹ̀ nígbà tó jẹ́ ibi tí alálẹ̀ ti ń gba ẹyẹlé, tí wọ́n ń gba ajá, adìẹ, àti fọgbọ́n gba owó láti fi ra màálùú. Alálẹ̀ ilẹ̀ Yorùbá ń gba màálùú Fúlàní. Kábíyèsí Ọlọ́run. Ọmọ Yorùbá, òdodo ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ni wípé
ènìyàn mẹ́ta ò lè ní méjì méjì ọ̀ǹtì tí Ìbà Gani Adams gbè tí wọ́n bá tó dìde sí òmìnira lórí ọ̀rọ̀ òmìnira ilẹ̀ Yorùbá iná ẹ̀ làwọn ọmọ Yorùbá lè tó wẹ́kọ̀mù wọn padà ẹni kí wọ́n ṣígun fún yín wọ́n ṣígun ẹnìkan ṣo tó sì lè ṣígun fún yín náà ni Aláàfin ìlú Ọ̀yọ́ Aláàfin ti ṣígun àwọn ọba yòókù ti sọpọ́ọ̀tì ogun ọ̀rẹ́ rógún ṣẹ́ o ìgbà yẹn lẹ tún wá ṣẹ̀ṣẹ̀ yí gbìrì ẹni ó dìgbà tí gómìnà bá tó sọ tí ààrẹ Bọ́lá Tinubu bá tó sọ nígbà yà wọn láàrẹ ò fẹ́ràn àwọn ààrẹ máa fẹ́ràn yín ṣé ìjọba Nàìjíríà ló fi ń jẹ Kakanfò ló fi jẹ́ pé ìjọba Nàìjíríà ni ó ṣẹ́gun fún yín wọ́n ṣẹ́gun fún yín àrùgùn kankan lọ́wọ́ yìí ní ìsìn celebration galore ni lórí kíni pé lórí pétò ìjọba Nàìjíríà ó buwọ́ lu àbádòfin pétò kí state police ó wà gbà inú ti wá dùn pétò bọ́yá OPC ní ọ̀rọ̀ arọ́pò state police ìyẹn lèmi ò tí ì yé mi. And gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ mo ti sọ ọ́ láìmọye ìgbà nínú àwọn ètò mi pé bí state police wà bó ti wù kó wà tó kò dí OPC lọ́wọ́ láti operate bẹ́ẹ̀ ni kò dí wọn lọ́wọ́ ọ̀rọ̀ ọgbọ́n leléyìí torí ní àwọn advanced country tẹ́yìn sọ pé state police wà federal police wà a sì ń rí àwọn militia àbí kí lẹ́ ń pè wọ́n àwọn private security setup bí àwọn òru ẹkùn yẹn bí àwọn OPC tó bá dúró déédéé ẹ̀rẹ́kùn ẹ bá mi share fídíò yìí inú wa ó dùn tá a bá rírú àwọn bí àwọn OPC ti pín sí ọ̀nà bíi 5 àbí nǹkan ní ìsìn ojú ti là ìtẹ̀rántí orúkọ gbogbo wọn mọ́ mo ṣàrántí pé ìkan jẹ́ ojú ti là bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ ẹ wà yẹn tẹ́ ẹ bá lè kóra yín pọ̀ tẹ́ ẹ darapọ̀ mọ́ lórí kí la fẹ́ gbà níbi ipò Sunday Adéyẹmọ ọ̀gbọ́n ipò béèrè ipò lọ́wọ́ ẹnìkankan ẹ̀yin ara yín náà ni wọ́n mú láwọn ọ̀gá yín náà ni wọ́n fi ṣe olórí bí ọyá àwọ̀ ṣe olórí bí ìwọ ṣe olórí bí ìwọ ṣe olórí bí àní káàbò ti wà nílẹ̀ Yorùbá but àwọn tó jẹ́ pé ọ́fíìsì ni wọ́n ń ṣiṣẹ́ wọ́n kàn fún OPC ni wọ́n fi ń protect ara wọn àti ẹ̀dúpẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá kó mọ́tò sí gbòòrò báyìí bíi 2 miles wọ́n á dá tráfíìkì ilẹ̀ ni tí wọ́n máa lagi mọ́ mọ́tò ìpé kí mọ́tò kó lọ́nà fún àwọn fẹ́ kọjá ìyẹn ti lọlẹ̀ wọ́n kúkú ṣe é fún mi rí lọ́dún 2006 àbí 7 nìyẹn yes 2007 mo ti kó láàrin wọn gbà yẹn lagi mọ́ mọ́tò mi àmọ́ ní tó lagi mọ́ mo mú mọ́lẹ̀ àwọn yòókù wá kíléré láti bọ̀ ojú èmi jẹ ojú Fúlàní àbí mo kò tẹ̀ sí ìṣogun Fúlàní gbà yẹn ṣé mo jọ málà àbí mo jọ Ìgbò Oòduà kan náà ni wá tọkàntọkàn kí nìdí tó fi lagi mọ́ mọ́tò mi àwọn tó ní ọpọlọ nù wọ́n sáré ṣẹ́tù pèsè ẹ má bínú àwọn ọmọ àdẹ̀fílẹ̀ torí a lè bára wa jà kankan náà ni wá níbi tí ọ̀rọ̀ gbé wá dé dúró yìí lórí ọ̀tọ̀ ààbò lẹ́yìn Yorùbá báwọn àgbà bá kọ̀ tí wọ́n bá náwọn ò dúró tí olóyè Sunday Igboho àwọn ọ̀dọ́ máa dúró ìjẹ́tẹ́ jẹ tẹ̀tẹ̀ ẹ má jẹ dágúró ò ṣe jẹ ìyọnu lẹ kọ̀wé sí tẹ́ ẹ bá sọ pé ẹ fẹ́ jàǹbá Sunday àwọn tó láyé ò ní jẹ́ ẹlẹ́dàá àwọn ọ̀ràn àtọmọdé àtàgbà tó ń dìde fún wọn pé àwọn eléyìí ò gbọdọ̀ tún jìyà yìí mọ́ ẹlẹ́dàá wọn ò ní gbà àwọn kan jẹ nídìí màdàrú níbi ètò ààbò tí ò sí lóye gbogbo èèyàn ló mọ̀ yẹn bọ̀ ó dá mi lójú pé olóyè Sunday ò sí láàrin wọn Ìbà Gani Adams náà ò sí láàrin wọn àmọ́ the only thing ni pé bẹ́ẹ̀mi sì máa ń sọ àwọn tó ràgbà kọ́ bàbá yìí
torí mi ní ṣe nǹkan tó yẹ pé yóò dá division sáàárín àwọn méjèèjì, torí alára òròhún ẹ ló kó àìsùn ẹ ló kó àìwò. Olóyè Sunday Adéyẹmọ sọ pé kò sẹ́ni tó ń bá òun jà, torí ẹlòmíì gbólóhùn tí mo sọ yẹn kẹ́kẹ́ olóhùn ò lọ́tàá, òun àmọ̀ pé èèyàn ń bóun jà, òun àmọ̀ pé wọ́n ń bú òun tòun. Bí èèyàn ṣe gbégbé ayé tí ṣàṣeyọrí nìyẹn. Kí wàá ń tèmi tí wọ́n á sọ pé irọ́ o, alágbára lẹ́yìn méjèèjì. Àmọ́ ohun tá à ń sọ fún Gani Adams ni pé ó ń ṣe jẹ́kẹ́ni tó máa ṣe é ṣe. Bẹ́ẹ̀ ni ẹ̀ ń dóòdè ìjọba ń bọ̀ látẹ̀wọ́n mẹ́ni ọdún, ẹ lọ sọ adé àwọn kankan òfòlẹ̀ fún wọn lọ́yọ̀ọ́. Wọn mọ̀ pé ojú tí máa ti kábíyèsí náà gbà Kakanfò eléyìí tá a yàn yìí ẹnu wa ọ̀ka o. Aláàfin Ọ̀yọ́ tó sì fi ń jẹ náà tó ti lọ káì Ọlọ́run o tó kùrùsíyù méje sájà náà fi sáàtì kọlọ bá bàbá lọ́hùn. Mọ̀ pé téèyàn bá tó kù bá gbé ọ̀run tí wù ẹ̀yìn àgbẹ̀ ọkùnrin yìí wọ white báyìí tẹ́lẹ̀ o. Títí ìgbà míì tá a tún pàdé ẹ bá mi share. Ó dàbọ̀, happy weekend, ẹ kú sinmi òpin ọ̀sẹ̀.